من أحق بالإمامة. حديثي عن ابن عمر عن نافع عن ابن عمر أنه قال: لما قدم المهاجرون الأولون نزلوا العصبة. nígbà tí àwọn muhajirun al-awwalun àwọn tó kọ́kọ́ lọ sí tó kọ́kọ́ fi hijira lọ sí Medina tó dé Medina nazalu al-usba wọ́n sọ̀kalẹ̀ sí ìlú tá à ń pè ní usba qabla maqdami nabi sallallahu alayhi wa sallam ṣáájú kálíwọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó ti kí ni kó tó dé. fakana ya ummuhum ẹni tó wá máa ń ṣáájú àwọn muhajirun al-awwalun tí máa ń ṣáájú wọn níbi ìrun òun ni Salim mawla Abi Hudayfa wa kana aktharuhum Qur'ana. kí ló fà ó jẹ́ ẹni tí ó mọ Qur'an ká jù. zada al-Haytham àwọn ṣe àlékún níbi tọ̀dọ̀ tó ń gbé wa fihim Umaru bin al-Khattab wa Abu Salama bin Abdul Asad. àwọn tí wọ́n wà nínú muhajirun al-awwalun Haytham àwọn bá mention wọn kí fihim nínú àwọn muhajirun al-awwalun Umar bin Khattab wa Abu Salama bin Abdul Asad. Abu Salama tí í ṣe ọkọ Salama. now hadithi yìí ẹ̀rù pé kíní yẹn ó ti ń yé bọ̀ àbí láì tí comment. hadithi ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ó sọ ìdí á sì ní bẹ́ẹ̀ nǹkan tó yẹ pé hadithi àkọ́kọ́ yẹn tó fi sọ pé ya ummul muhajirina al-awwalina wa ashaban nabi sallallahu alaihi wasallam tó fi pín àwọn sàhábà nabi sí méjì. kò pín ní al-muhajir al-ansar àmọ́ ó sì kí ni ó pín ní muhajirun al-awwalun ó sì tún mú àwọn sàhábà yòókù ó kó wọn lójú kan. hadithi last time tí mo quote ó dẹ̀ ní èyí tí Haytham tó ń sọ pé nínú àwọn tó ń bẹ ní muhajirun al-awwalun àwọn Umar bin Khattab wa Abu Salama ẹgbẹ́ wọn mention Abubakar nítorí pé Abubakar Siddiq tó yẹ kó wà nínú wọn gbà yẹn ní wọn ò ní yọlẹ̀ nítorí àǹfààní tí hadithi yìí tó rẹ̀ ṣe fún